Hi everyone, welcome to my channel. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ bí a ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn tí àwọn míì sì fọkàn sí wípé nínú ẹ̀sìn àbáláyé o nínú ìṣẹ̀ṣe àwọn míì wò wípé kéèyàn lọ ká gba nǹkan bíi pé kí èèyàn fi ṣe bíi magic nìkan làwọn èèyàn máa fọkàn sí nínú ẹ̀sìn àbáláyé. So a wá fẹ́ pín sọ́nà méjì sà. Ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ bá wa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ bíi spirituality, àwa pè ní spirituality, àwọn nǹkan tó jẹ́ kan bíi pé táwọn èèyàn fi ń mọ ìṣẹ̀ṣe wípé mo fẹ́ ṣe nǹkan báyìí, gba nǹkan báyìí lọ lò báyìí. Ẹ jọ̀ọ́ bá a sọ bí ó ṣe wà nínú Ifá. Nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ rí i pé mo sọ fún wa pé Ifá bí ká pè ní ohun Olódùmarè tó jẹ́ pé gbogbo nínú ayé ó mọ̀ tó ń mọ̀ sí. Ẹ̀rí ìrí Ifá ní ẹ̀sìn òun ni ìrí ayé ní ayé. Téèyàn bá ti rí Ifá ní ẹ̀sìn kò lè rí ayé láyé. Kí là ń pè ní ayé? Olódùmarè tó ṣẹ̀dá ayé ó rán àwọn ọ̀rúnmọlẹ̀ kan wá ṣẹ̀dá ayé nígbà náà. Ntí wọ́n wá ṣẹ̀dá nígbà yẹn kò yé àwọn ọ̀rúnmọlẹ̀ fún ara rẹ̀ padà ni wọ́n sọ fún Olódùmarè. Ẹ̀rí gbólóhùn kò yé ń tá a lọ ṣẹ̀dá Olódùmarè tó ní a lọ dá òye wa òun láyé tá à ń gbénu rẹ̀. Yorùbá ò ní sọ̀rọ̀ kọ́mọ́ ní ìbápilẹ̀ tàbí ìpilẹ̀ṣẹ̀ ibi tó ti wá. Ìgbà tẹ́ ẹ débẹ̀ báwo ló rí? Olúwa Ọlọ́run Olódùmarè ìgbà tá à ń tẹ̀ ẹ́ ń ṣe ló ń lẹ̀ ibi tí ń lẹ̀ yẹn ilẹ̀ láṣẹ máa pè. Òun tẹ́yẹ su ìní jẹ́ su. Èyí ló dífá fún Ifá pé òun ni àwọn ènìyàn ń lò láti bá Olódùmarè sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè, ọ̀nà bíi méjì kódà ojú méjì lọ tí Ifá máa ń ṣe bí idán. Àkọ́kọ́ nínú ìjọsìn, ìsúre ni ìjọsìn nídìí Ifá. Ìkóbì fún Fá, ìsúre òwúrọ̀, ìbáfá ní gbólóhùn, ìrúbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ìpèsè fáwọn àgbàlagbà nífá ṣe lẹ́sìn. Ẹ̀rí tí Ifá bá wá ń ṣe ohun gbogbo bí idán oríṣiríṣi Ifá lálẹ́kì láti fi wo àìsàn nínú ara, lálẹ́kì láti lè rìnrìn àjò. Bí àpẹẹrẹ Ọ̀rúnmìlà bá kúrò àgbọn rẹ̀ mú Ifá pé tá a bá fẹ́ wọ mọ́tò bí iná bá kú ọ̀dọ̀ wọ fẹ́náfẹ́ná, tá a bá fẹ́ dáṣẹ̀ wọ ọkọ̀ tàbí mọ́tò lédè olóyìnbó, tá a bá kí Ifá bí iná bá kú ọ̀dọ̀ wọ fẹ́náfẹ́ná bóòrùn ọ̀ràn mọ́ ọ̀dọ̀ wọ Olódùmarè. Adébábá rìnà káwọ̀fà níjọ́ tí bàbá ń sa òrèlú mọ̀ gbó wọ́n láyán yan wọ́n lè rà ó rà. Ifá pé kí ní ń jẹ́ àyàn Ọ̀rúnmìlà ní kí ní ń jẹ́ ìrà. Ẹni abáyán bá yán ní kú sọ sínú igbó, ẹni ìrà bára ní kú sọ sẹ́bà ọ̀dàn. Ifá ń dọ́bà ṣe bí ìṣe àwọ̀ ọmọ tó ń bá ní ọláyán ò ní yán wa ìrà ò ní rà wá. Ǹjọ́ ọ̀nà ó ṣòro èjì ó gbé. Ifá wá gbé wa kúrò nínú bí. Ìgbàgbọ́ Yorùbá sọ pé ìgbàgbọ́ wa tó bá rọ̀ mọ́ Ifá yìí níjọ́ náà bí ọ̀nà ti lè wù lágbára tó aburú ò ní kànyàn. Ẹ̀rí bí àárẹ̀ bá ń ṣèyàn ó níbi tí Ifá ti wo àìsàn títí wò yẹn sàn láì ṣẹ̀ṣẹ̀ gun ewé tàbí gun egbò tàbí mú nǹkan kan mọ́ nǹkan. Bí orí bá ń fọ́ ni ó ní fátàkì. Bí ènìyàn bá fẹ́ lọ sẹ́nu sẹ́lọ̀ gba iṣẹ́ tàbí ń wáṣẹ́ ìjọba ó ní fátàkì ilẹ̀ Yorùbá. Eléyìí lọ́nà tí a lè pè ní spiritual aspect tí Ifá ń gbà máa ń ràn yàn lọ́wọ́ láì mú ìṣègùn mọ́, torí pé ìṣègùn dá dúró nínú iṣẹ́ Ifá ọ̀tọ̀. Ọ̀sẹ́yìn ló ní ìṣègùn, Ọ̀rúnmìlà kọ́. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà máa ń ṣe gbogbo nǹkan rẹ̀ pẹ̀lú ohun Olódùmarè yẹn tí Olódùmarè sì ń fi àṣẹ sí ní àwọn àpẹẹrẹ tí mo mú wá yẹn. Kódà tí èèyàn bá fẹ́ pilẹ̀ lé kó tó di pé yóò dáwọ́lé rárá, àwọn babaláwo kọ́ wa lóríṣiríṣi àwọn Fá tá a lè fi pilẹ̀ tí èèyàn bá fẹ́ dáwọ́lé nǹkan tí ajogun òfin ní wọnú rẹ̀ tàbí ilẹ̀ tá a fẹ́ ṣe nǹkan sí tí ohun burúkú tí ń bẹ ń bẹ ó fi kúrò tí ọmọ ènìyàn ò fi ní jìn sọ́fìn. Àwọn ọ̀nà méjèèjì ni àwọn ọ̀nà tá a lè sọ pé
ìjọsìn Ifá ó wúlò fún. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. àṣẹ bàbá, ẹ ṣeun bàbá. ẹ jọ̀ọ́ wá bá wa tún because ó jẹ́ ìkan kejì tí a fẹ́ béèrè lọ́wọ́ yín nípa ibi tá a ló pín sí yìí. ẹ jọ̀wọ́ ẹ sọ fún wa ìlànà ẹ̀sìn tó wà nínú Ifá. ẹ ti fẹnu bà díẹ̀, ẹ jọ̀ọ́ bá wa sọ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀sìn Ifá àdìmúlà, ẹ̀sìn ìṣẹ̀ṣe, ìlànà ẹ̀sìn nínú Ifá òun la fẹ́ kí gbogbo aráyé kí wọ́n tẹ́wọ́ gbà. Ṣé ẹ rántí pé nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo wí pé Olódùmarè Bárápétú Àgbọnrẹ̀gún Ifá fúnra rẹ̀ dá fún Olódùmarè káyó tó máa jẹun tí ń jáyé kó tó di pé wọ́n ṣẹ̀dá ayé. Ọ̀rúnmìlà Bárápétú Àgbọnrẹ̀gún gbogbo wọn ni wọ́n ń gbé pẹ̀lú Olódùmarè níwàrún. Ẹ̀rí àwọn ọmọ ènìyàn tí ò sàálà lábà tó làṣẹ tí máa dá kó tó di pé Olódùmarè sọ dẹ̀mí wọn ò ní lè máa gbé pẹ̀lú àwa tí Olódùmarè dá ló ṣokùnfà ẹjẹ́ àlọ́ ṣẹ̀dá ayé. Ta ló ṣáájú nígbà náà, ta ló sì kẹ́yìn? Olóòtú Ifá ni. Ifá náà fi ṣáájú, Ifá náà fi kẹ́yìn, torí pé Ifá ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ tó ní kí wọ́n lọ ṣẹ̀dá ayé. Èyí ló túmọ̀ sí pé ìbáṣẹlẹ̀ yìí náà ló máa ń ṣokùnfà bá a bá fẹ́ tẹ̀lú, bá a bá fẹ́ yanpò, bá a bá fẹ́ ṣe ohun gbogbo tó bá ti jẹ́ láàrin àwa ọmọ ènìyàn, pàápàá àwa ènìyàn dúdú tá a bá fi ti Ifá ṣe ó ṣòro kírú nǹkan bẹ́ẹ̀ kó yọjú tí òbí tí ò gbó. Mo sọ̀rọ̀ nípa ìsìn Ifá. Ọ̀nà tí Ifá gbà jẹ́ ẹ̀sìn rẹ̀, ìképe Olódùmarè látọ̀dọ̀ Ifá ló ti wá. Olódùmarè ọba àjíkí, Odùmarè ọba àjíkí, ọ̀gẹ́gẹ́ ọba tí máyégún, Ọ̀rúnmìlà Bárápétú Àgbọnrẹ̀gún òun ló sọ orúkọ. A sì máa pe Olódùmarè lólódùmarè látọ̀dọ̀ Ọ̀rúnmìlà ni. A sì máa pe Ọ̀rúnmìlà, a sì máa pe Olódùmarè lákọ́dá látọ̀dọ̀ Ọ̀rúnmìlà ni. Ibẹ̀ ni ẹ̀sìn ti bẹ̀rẹ̀. Nítorí pé kò yá àwọn èèyàn pé ẹ̀sìn Ifá bóun ni Ifá sì jẹ́sìn. Nítorí Ifá jẹ́sìn ni pé à ń ti ara rẹ̀ pé Ọlọ́run tó dá gbogbo wa. À ń ti ara rẹ̀ ṣe kí ni pé Olódùmarè tó dá gbogbo wa. Nítorí pé àwọn ohun tí àwọn òrìṣà wa ń sọ, àwọn tí wọ́n ń wí jáde yìí gẹ́gẹ́ bí alágbàwí wa sólódùmarè, Yorùbá ló níran. Yorùbá yàtọ̀ fún gbogbo ẹ̀yà yòókù. Olóòtú tó jẹ́ kí n yanu fọ́nrán yìí òun ni wípé Yorùbá yìí pé kì í laakọ mọ́ olórí lórí. Ẹ̀sìn àjòjì lọ́wọ́ ìlú la fi ń pe Ọlọ́run ní Ọlọ́run. Ìlàkọ mọ́ Olódùmarè lórí ni Yorùbá kàkún. Ó ní ìpele àwa ọmọ ènìyàn la jẹ́ ìpele tó kẹ́yìn. Àwọn òrìṣà wa gẹ́gẹ́ bí alágbàwí wọ́n tẹ̀lé kó tó wá kan Olódùmarè fún rẹ̀. Yorùbá nígbàgbọ́ pé a lè tààrà mọ́ Olódùmarè sọ̀rọ̀ nítorí pé ọba tó ju gbogbo wa lọ ni. Àwọn ọmọlẹ̀ yìí a wà jọ́sìn fún wọn. Lọ́nà wo là ń gbà ń jọ́sìn fún wọn? A bẹ̀ wọ́n, a kó ìṣòro wa síwájú wọn láti bá wa gbedéwájú Olúwa Ọlọ́run adẹ́dàá. Ìjọ́sìn àkọ́kọ́. Ìjọ́sìn ẹlẹ́ẹ̀kejì a lọ dúpẹ́, torí pé Ifá ní ọpẹ́ níwájú ọpẹ́ lẹ́yìn bí amúlabalábá ti ṣe wọnúwọ̀dé òrìṣà. Ó ní mo dúpẹ́ mo gbọ́rẹ́, ọ̀wọ́n yẹn lóṣù ń fa dúpẹ́. Ó lẹ́ni ọba dúpẹ́ àná yóò gbọ́rẹ́ òmí bọ̀. A wà lọ dúpẹ́ nítorí pé ìsúre wa tá a gbé síwájú wọn wọ́n gbedé ìtẹ́jú Olódùmarè, Olódùmarè sì gbọ́ súre wa, a dúpẹ́ níwájú wọn. Tá a bá dúpẹ́ Ọlọ́run ò tún ní fi ọpẹ́ yìí dùn wá, yóò tún wá sí ọ̀pọ̀ míì sí. Ìjọ́sìn kejì. Ẹ̀rí ìjọ́sìn kẹta òun ní pé lára gbogbo àwọn òrìṣà wa láti kọ́ àánú ṣíṣe. Ọ̀rúnmìlà Bárápétú Àgbọnrẹ̀gún láláàánú àkọ́kọ́. Lóòótọ́ Ògún jẹ́ oníjà olè ẹjẹmọ orú wọn rán ọ̀gbá àgbà àti gbọ́mọ ẹran kóńkùn. Bí Ògún bá ń bínú Ọ̀rúnmìlà ó fi Ifá tù, bí Ṣàngó bá ń bínú Ọ̀rúnmìlà ó fi Ifá tù, bọ́yá bá ń bínú tí ń fa fẹ́fẹ́ Ọ̀rúnmìlà ó fi Ifá tù. Ọ̀dọ̀ wọn láti kọ́ àánú ṣíṣe nípa ìjọ́sìn. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì, ìranra ẹni lọ́wọ́. Bọ́ọ̀rúnmìlà bá fẹ́ sọdún nínú ìtàn Ifá kan, Ògún ó dẹ̀gbẹ́ yọ pẹran. Ìwọ Ọ̀rúnmìlà ó ní gbogbo ọdún tó fẹ́ ṣe yìí gbogbo tí ń jẹ́ ẹran táwọn èèyàn máa jẹ èmi Ògún ni wọ́n ṣe. Gbogbo tí ń jẹ́ ìmu èmi Ṣàngó ni wọ́n máa ń ranra wọn lọ́wọ́. Lára àwọn alágbàwí wa láti kọ́ ìṣe ká máa ranra wa lọ́wọ́ ní ìta ń pè ní ìjọ́sìn. Gbogbo ìlànà tí Olódùmarè fẹ́ pátápátá ni àwọn ọ̀nà tí a kọ́ láti ara àwọn ọ̀rúnmọlẹ̀ wa táwa náà sì ń lò lónìí gẹ́gẹ́ bí ti ń jẹ́ ọ̀nà ìjọ́sìn fún gbogbo àwa ọmọ oníṣẹ̀ṣe. Tá bá wá rí ẹnìkan ìjẹ́ abaláwo
ìjọ ológun ìjọ ní ọdẹ ìjẹlẹ́gùn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò ní ìṣe àbí ìwà tó jẹ mọ́ ẹni tá à ń ti ara rẹ̀ jọ́sìn fún Olódùmarè dájúdájú ìṣe rẹ̀ ò tó ìmọ̀ rẹ̀ ò tó ìwà rẹ̀ ò tó kò ní àfijọ́ tá a lè fi sọ pé eléégún lélẹ̀ babaláwo lélẹ̀ oníṣàngó lélẹ̀. ẹ ṣeun bàbá ẹ ṣeun.